tọkọtìyàwó nínú fùfù ẹ yí padà, èé ṣe tẹ́ ẹ fi para yín, ṣó wá wọ̀ tí ẹ ní kò tó bẹ́ẹ̀, kò yẹ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ kan tí ò nítumọ̀. ẹ kú àsìkò yìí o gbogbo ẹ̀yin aráalé, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà, gbogbo ẹ̀yin ti diaspora, mo kí yín tẹlẹ́ṣọ̀ tẹlẹ́ṣọ̀, mo kí yín tológun tológun. ọdún tuntun yìí àyìn Olúwa tó mú èmi àti ẹ̀yin rí ọdún tuntun ìláyọ̀ àti àlàáfíà. ilé ńkọ́ o, ọ̀dẹ̀ òdùn bí o, àwọn baálé wa ńkọ́ o, àwọn ìyàwó wa ńkọ́ o, àwọn ọmọ wa ọkùnrin, ọmọ wa obìnrin, ọmọ ọmọ ńkọ́ o, àwọn ẹbí wa, ará wa, ọ̀rẹ́ wa ńkọ́ o. àyìn Ọlọ́run, a gbé Olúwa ga torí pé ó dá wa sí, ó jẹ́ ká rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. ó mú wa la ògbólógbòó ọdún tó kọjá yẹn, ó mú wa làjá pẹ̀lú gbogbo ewu tó wà ńbẹ̀, ó mú wa borí. ẹ jẹ́ ká yin Olúwa lógo. ògo 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 fún Ọlọ́run Elédùmarè. àwa obìnrin a kú àkọ́ṣe, Ọlọ́run á máa ràn wá lọ́wọ́. ẹ̀yin bàbá ilé náà ẹ máa ṣe o, ẹ kú ìtọ́jú wa, ẹ kú ìtọ́jú àwọn ọmọ wa. ipá ò ní gún yín o, ipá yín ò ní pin, àṣírí yín á máa bò, iṣẹ́ yín Ọlọ́run á fìdí ẹ̀ múlẹ̀, ọkàn gbogbo wa á balẹ̀, ayọ̀ wa á kún, a máa rí náà, a máa rí lò, a máa rí jẹ rí mu. ọ̀dẹ̀dẹ̀ wa á máa dùn bí oyin, búburú kan ò mà ní ṣubú lù wá, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti Kìrìsìtẹ́nì ti wí. bẹ́ẹ̀ ni àrùn karùn ò ní súnmọ́ àgọ́ wa. àwọn ọmọ wa tó wà ní skul tó ti dàgbà díẹ̀, Ọlọ́run á máa bá ní ṣe aláàbò wọn, ẹgbẹ́kẹ́gbẹ́ ò ní wọnú ayé wọn, wọn ò ní ṣìrìn, wọn ò ní ṣìlẹ̀tẹ̀, wọn ò ní ṣìjẹ, bẹ́ẹ̀ ni wọn ò ní ṣìmú láṣẹ Ọlọ́run. bẹ́ẹ̀ làwọn ọmọ kéékèèké wa, wọn ò ní ṣi ẹsẹ̀ gbé o, wọn ò ní ṣi ìrìnrìn o, wọn ò ní ṣi oúnjẹ jẹ. Ọlọ́run á máa ṣọ́ wọn, áńgẹ́lì èwe á máa ṣàbò lórí gbogbo wa. àwa ìyá àti bàbá náà àní bọ́ sọ́wọ́ ayé, àní bọ́ sọ́wọ́ ọ̀tá, èrò ọ̀tá kò ní ṣẹ mọ́ wa lórí. ní tí mo fẹ́ ká fi bẹ̀rẹ̀ lọ́dún yìí, àlàáfíà ni mo pè ó. àlàáfíà nínú ilé, àlàáfíà nínú omi ara wa, àlàáfíà lọ́dẹ̀dẹ̀ wa, àlàáfíà láàrin àwa àti ọkọ wa, àlàáfíà láàrin ìyàwó àtọmọ, àlàáfíà láàrin bàbá àtọmọ, àlàáfíà láàrin àwa bàbá ìyá àtọmọ, àlàáfíà láàrin neighbors, àwọn onílé kejì wa. onílé kejì gan lèèyàn tiẹ̀ kọ́kọ́ máa ń rí o, Ọlọ́run má jẹ́ arógun họ́wùhọ́wù. àwọn onílé kejì wa yẹn gangan bí ọmọ ìyá ló yẹ kájọ máa ṣe, torí ọmọ ìyá ẹlòmíì wà ní Port Harcourt, ìmíì wà ní Kàfàǹchà, ìmíì wà ní Togo, ìmíì wà ní ìlú òyìnbó. àwọn onílé kejì lèèyàn kọ́kọ́ máa ń rí o. Ọlọ́run ní jẹ́ arógun àsúrépè, ká máa ṣe dáadáa síra wa. gẹ́gẹ́ bí mo ṣe sọ pé àlàáfíà òun ni mo pe àkòrí ohun tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lónìí láwùjọ obìnrin. àwa obìnrin ní iṣẹ́ ìwà lọ́wọ́ ẹ̀ jù. ṣebí àwa lọmọ wa lè lọ ṣeré lékejì tó lè dìjà, tí ọmọ kékeré kan àti kékeré lékejì tán lè jọ máa jà, tí gbọ́n mi sí omi òtó á wà, tá a wá dàrú, tá a di wàhálà. àwa obìnrin tá a wà nílé, àwa ló yẹ ká lo ọgbọ́n orí, àwa ló yẹ ká lo ìfẹ́, àwa ló yẹ ká lo sùúrù, àwa ló yẹ kí ẹ̀mí ìpamọ́ra kó jọba láyé wa, tá a fi máa yanjú ọ̀rọ̀ yẹn tí ò fi ní dá họ́wùhọ́wù sílẹ̀, táriwo gè ò fi ní ta ní àdúgbò pé ọmọ lágbájá àti lágbájá ló ń jà. akúkú ti ríbi tí ọmọ wẹ́wẹ́ méjì ti ń jà rí, tó dẹ̀ jẹ́ pé àwọn ìyá méjèèjì wọ́n tún kan rí mọ́ra wọn ń bẹ̀. bàbá méjèèjì tún ti fi iṣẹ́ bọ̀, ìró ti pé àwọn náà tún gbọ́ ẹjọ́ kíá, àwọn náà wọ́n tún yọ ẹ̀ṣẹ́ síra wọn. ìmíì ń yọ àdá, ìmíì ìbọn, ìmíì wọ́n ń lẹ rí ara wọn mọ́lẹ̀, ìmíì hospital ló parí sí, ìmíì mọ́ṣúárì ló lead wọn sí. títorí kíni?
torí kí la ṣe fẹ́ kú, torí kí la ṣe fẹ́ para wa, torí kí la ṣe fẹ́ ní àlàáfíà, torí kí la ṣe fẹ́ fi ọkàn ara wa balẹ̀, torí kí ni a ṣe jẹ́ kí ẹ̀jẹ̀ wa kó sinmi. Àìsí sùúrù, àìsí ẹ̀mí Ọlọ́run. Ibi tí Ọlọ́run bá ń gbé, ilé tí Ọlọ́run ń gbé, ẹ̀mí tí Ọlọ́run bá wà nínú ẹ̀, á mọ̀ pé ọ̀rọ̀ gbogbo yìí a máa sọ àtàn náà ni. Kò sí ohun tí sùúrù ò lè ṣe, gẹ́gẹ́ báwọn bàbá àti ìyá wa ṣe máa ń sọ. Wọ́n ní sùúrù lè ṣe òkúta jìnnà. Tó bá pẹ́ tá a ti ń koná mọ́, tá a ṣàforítì, tá a ń fọkàn rán, Ọlọ́run á mọ̀ ṣe, ìyanu á dẹ̀ ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká máa ṣe sùúrù o. Ẹ jẹ́ ká máa ṣe sùúrù. Kì í ṣe bókun bá ń hó ruru, a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ káwa náà ò ṣe ruru. Tẹ́nìkan bá ń bínú, kẹ́nìkejì ní sùúrù. Ìbẹ̀rẹ̀ ìjà lèèyàn máa ń mọ̀, kò sẹ́ni tó mòpin ẹ o. Ẹni lágbájá sọ̀rọ̀ sí mi, èmi náà fẹ́ sọ̀rọ̀ tèmi padà. Bó o bá dákẹ́, kò túmọ̀ sí pé ọ̀dẹ̀ ni ẹ́, kò túmọ̀ sí pé o mọ èsì ọ̀rọ̀, kò túmọ̀ sí pé wọ́n ń gbá ẹ káàkiri ni. Ọlọ́run gan máa ń fúnyàn ní máàkì ẹni tó bá ṣe sùúrù. Níbi tó yẹ kó sọ̀rọ̀ kí gbogbo nǹkan sọrúra kó dàrú, téèyàn bá ṣe sùúrù, inú Ọlọ́run gan máa ń dùn. Tó bá jẹ́ kán, bí Bíbélì ṣe sọ pé tán bá gbá ẹ ní etí ọ̀tún, ó ní kó kí tòsì sí. Kì í ṣe pé kó ya dìdìrìn bẹ́ẹ̀, ṣùgbọ́n pé ṣe sùúrù. Tán bá fọ̀bọ lọ̀ ẹ́, kọ́kọ́ ní sùúrù fún wọn. Tínú ẹni tó fi lọ̀ ẹ́ bá wálẹ̀ díẹ̀, ṣẹ̀ṣẹ̀ lọ sọ fún un pé ṣé o rò pé mi mọ nǹkan tó ṣe? Ìtumọ̀ ẹ̀ mà rè. Tèmi náà bá dáhùn lẹ́ẹ̀kan, báwo ló ṣe máa rí? Òun náà, Ọlọ́run ti lè wọnú ẹ̀ kó rí i pé lóòótọ́ ló ti ṣe sùúrù tí kò jẹ́ kí nǹkan ó dàrú. Ìbẹ̀rẹ̀ ìjà lèèyàn máa ń rí. Ọ̀nà kékeré báyìí lèṣù dẹ̀ máa ń gbà wọlé. Ìgbà tó bá máa jáde, ó máa ti di ńlá o. Ẹ jẹ́ ká ṣe sùúrù o. Nínú ilé láàrin ọkọ àti ìyàwó, ìyẹn ló tiẹ̀ wá ló pa bambarì lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀. Tẹ̀gbọ́n tàbúrò náà ń ṣẹlẹ̀ o. Torí nílùú Oǹdó ní bí oṣù mẹ́ta báyìí, torí change bóyá 500, tẹ̀gbọ́n tàbúrò para wọn o. Ìkan para wọn. Àìfẹ̀lẹ̀kébòsí, òwe Yorùbá ni ó tó ṣe bí òwe o. Àìfẹ̀lẹ̀kébòsí ni ò jẹ́ ká mọ̀ pé ó ṣe é jó. Téèyàn bá ní ìbò sí o, yéé pa ẹgbà ní ìbò sí o, yéé pa ẹ, ṣe rí pé ó ṣe é jó síbẹ̀ yẹn. Ṣùgbọ́n ìbò sí òye pẹ́gbà ní, ìbò sí òye pẹ́gbà ní, ìbò sí òye pẹ́gbà ní. Ọ̀tí ẹ̀ kọ́kọ́ ní mọ̀ téèyàn sọ gan. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ṣe sùúrù. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Táwọn tí lọ́kọláyà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó ti wá peléke jù o. Ó ti peléke jù o. Tó jẹ́ pé ọkọ àtìyàwó ò tiẹ̀ lè bára sọ̀rọ̀ àfi bí ìjà. Kí ló dé? Ṣé wọ́n fi ṣe wọ́n ni? Ṣé dandan ni kẹ́ ẹ máa jà ni? Tẹ́ bá dẹ̀ ti mọ̀ pé ó ti sú yín, àbà ẹ kólúkálùkù lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì nìyẹn, kólúkálùkù kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní. Kí ló dé tẹ́ máa para yín? Kí ló dé tíyàwó á lọ kíchìn lọ mọ́bẹ tá dúnbú ọkọ ẹ̀? Kí ló dé tí ọkọ á mọ̀mọ́ tó máa fọ́ igi mọ́ ìyàwó lórí, tàbí kó pa, tàbí kó lo nǹkan míì tí a gbọ́dọ̀ máa ṣàlàyé ń bíbà ẹ̀? Kí ló dé? Èdè ni òyédè. Kẹ́nìkan dẹ̀ jẹ́ ewúrẹ́, kíkejì jẹ́ àgùntàn, ká fi lè ṣe àlàyé fúnra wa. Ìtó bá jẹ́ àgùntàn, òun ló máa ní sùúrù. Ewúrẹ́ kò ní sùúrù, kò dẹ̀ kí ń gbọ́ràn. So tó bá ti mọ̀ pé ẹni tí Ọlọ́run jọ kó yín papọ̀ tẹ́jọ jẹ́ tọkọtaya, pé kì í gbọ́ kì í gbà ni, ìwọ ló kù tó máa ṣe sùúrù yẹn. Èèyàn méjì ò yẹ kó ya dìgbòlugi lẹ́ẹ̀kan náà. Olóyìnbó ní it takes two to tango. Ijó kan, ijó òyìnbó tango ni, èèyàn méjì ló máa ń jó. Ẹnìkan kò ṣeé dá jó.
so èèyàn méjì náà ló ń gbénú ilé ní ọkọ àti aya tó jẹ́ olórí ń bẹ̀. Kí ni ó wá dé tó jẹ́ pé àní lè ṣe sùúrù fúnra wa? Kí ló dé tí ìyàwó ò ní fi ìtẹríba kó fi wíìnì ọkọ ẹ̀ bọ́kọ tiẹ̀ jó níwà wàìwàìwàìwàìwàì? Bẹ́ẹ̀ náà ni tó bá jóbìnrin ló níwà wàìwàìwàì, ọkọ yẹn gbọ́dọ̀ mọ̀ fún un torí àlàáfíà, torí ayọ̀, torí ìbùkún, torí ìgbéga, torí téèyàn ò bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ kí ilé ó lé wa o, ọlọ́run má jẹ́ ilé ó lé wa o, ẹ ṣàmì ẹ gbé tó àmì mi, ọlọ́run má jẹ́ ilé ó lé wa o. Ẹ jọ̀ọ́ ṣé ọkọ tó pa ìyàwó ẹ̀ ṣé ilé ò ti lé bẹ́ẹ̀ yẹn? Gbogbo àwọn tá a rí kànú social media wọ́n á sá lọ bí ọ̀sẹ̀ kan náà tó máa rí wọn mú. Ẹ jọ̀ọ́ ṣé ilé ò lé wọn? Èèyàn kọ́ ilé sílẹ̀ bóyá yàrá 4 tẹlòmíì jù bẹ́ẹ̀ lọ, torí pé ó ti ṣàṣe má ṣe tójú ẹ̀ wá wálẹ̀ téṣù ti gragragragra tó fi ṣe nǹkan tí ò dáa torí ìkíni náà. Ẹ jẹ́ ká máa bira wa bí orin kìrìsìtẹ́nì tó ní ẹlẹ́ṣẹ̀ ẹ yí padà, èé ṣe tí ẹ ó fi kú. Tọkọtìyàwó nínú fùfù ẹ yí padà, èé ṣe tẹ́ ẹ fi para yín. Ṣó wá wọ̀ tí ẹ ní? Kò tó bẹ́ẹ̀, kò yẹ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ kan tí ò nítumọ̀. Ó lè jẹ́ owó tó ṣẹ́kù, ó lè jẹ́ bá a ṣe fẹ́ rìn, ó lè jẹ́ nǹkan kan lórí ọmọ. Tí kan bá ti ní dandan bó ṣe fẹ́ ṣe nìyẹn, ẹ ní sùúrù ìwọ ìkejì, ẹ fàdúrà tí gbàdúrà mọ́jú ọjọ́ yẹn gan, ọlọ́run ó bọ̀ wọnú ẹni tó ní dandan bó ṣe máa rí nìyẹn. Ọlọ́run á wọnú ẹ̀. Tó bá dẹ̀ dàárọ̀ tó fi sùúrù bí léèrè pé ẹjọ́ kí ní àná yẹn àní bò ní ká ti, tó bá tún tẹnumọ́ fi ilẹ̀, ọlọ́run á jẹ́ ó yọrí sáyọ̀. Tó bá dẹ̀ yọrí sí dàkejì ó máa ṣojú tòun náà, á rí á dẹ̀ kẹ́kọ̀ọ́ pé ìyá alágbájá dẹ̀ sọ bẹ́ẹ̀ o, bá ní sùúrù fún o. Tó bá dẹ̀ tún rí bẹ́ẹ̀ gan, obìnrin tàbẹ́ni tó ní sùúrù yẹn ó lè ṣọkọ ó lè ṣe obìnrin, kò gbọ́dọ̀ ṣe yẹ̀yẹ́ pé ṣé kò tán bí, rárá o, n tó tún lè dá wàhálà lẹ̀ nìyẹn. Bíbélì ní ká sá fún ẹ̀ṣẹ̀ àti gbogbo nǹkan tó jọ ẹ̀ṣẹ̀. Ìbínú wà lára ẹ̀ṣẹ̀ o, ìbínú gan ló burú jù o. Ẹ jẹ́ ká sá fún ìbínú àti ohun gbogbo tó farajọ́. Èmi ò gbà, mi gbọ́ tiẹ̀, ò gbọ́ tèmi, n tó ń dálẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ó ti pọ̀ jù. Ìmí á jẹ́ kọ́kọ́ ẹ̀sùn tán kó tó wógi mọ́ lórí, ìmí á jẹ́ kí ìyàwó ẹ̀ ó sùn tán kó tó ṣe léṣe. Tọkọtaya kan ní Èkìtì bóyá Adó Èkìtì bóyá ó ṣàṣẹlẹ̀ níbi ó ń bí oṣù 6 báyìí. Wọ́n ti jọ jà, wọ́n ti káyìn, wọ́n níyàwó ń ṣàgbèrè, ó dẹ̀ lóun ò ṣe, wọ́n jọ sọ, wọ́n jọ bínú, wọ́n jọ ṣe, gbogbo èèyàn dá sí i, wọ́n dẹ̀ ti sọ. Ìyàwó dẹ̀ lọ sóde, dídé tó dé ló pe àwọn ọmọ, ó ní ó yá káwọn ọmọ bọ́ sí yàrá kan póun àtọkọ òun fẹ́ sùn pọ̀. Ó ti ní èrò búburú sínú o, ọ̀rọ̀ tá a sọ tí ò jẹ́ kó tán o. Ẹ ti ẹ̀gbọ́n náà, ṣé ayé á wá ṣe é gbé fún ẹni tó bá ṣerú ẹ̀, ẹni tó pa ọkọ tàbí ìyàwó ẹ̀, ṣé ayé máa ṣe é gbé fún un? Ẹ má jẹ́ kí ẹ̀mí èṣù kó borí, ẹ má jẹ́ kí tèṣù máa borí. Wọ́n ní káwọn ọmọ lọ sùn sí yàrá míì, wọ́n dẹ̀ sùn, wọ́n jẹun o, ó dẹ̀ wọlé, wọ́n dẹ̀ sùn, ó dẹ̀ mọ́bẹ, ó dẹ̀ rẹ́ nǹkan ọmọkùnrin ọkọ ẹ̀. Ìyẹn náà wá ṣọkùnrin pé bóun bá tiẹ̀ máa kú o, akọlà bógìdán, òun náà wá mú ọ̀bẹ, bọ́bẹ tiẹ̀ níbi nǹkan, ó ṣe òun náà léṣe, ó rẹ́ ẹran níbi tan ẹsẹ̀, ó fọ́ nǹkan kan mọ́ lórí. Òkú àwọn méjèèjì la ṣáàrí láàárọ̀ ọjọ́ kejì. Wọ́n tẹ́ ọkọ báyìí, wọ́n gbórí ẹ̀ sápá bí, wọ́n tẹ́ ìyàwó sápá bí. Nǹkan ọkùnrin tí ìyàwó rẹ̀ bóyá ó fẹ́ ṣe jẹ ni ká tiẹ̀ máa wò, ẹni tó náà tí ò gbáyé dúró. Ṣé èèyàn máa ń ṣerú ẹ̀ kí ilé ò gbà kọ́nà ó gbà? Àníkẹ́ jẹ́ ká máa rò ó, ẹ jẹ́ ká máa rò ó, ká roore. Ilé ò ní gba ẹni yẹn mọ́, ọlọ́mọ jẹ́ lé ó lé wa.
ẹ wo wàhálà téèyàn ń ṣe kó tó kọ́lé, kéèyàn bó tiẹ̀ ṣọkọ ló kọ kó mọ̀ jẹ́ ìyàwó gan, ṣé ìyàwó ò ṣe wàhálà? Ṣé ìgbà tọkọ ń kọ́lé lọ́wọ́ ṣé ọkọ ò ní kó máa mọ bí ilé ṣe máa jẹun? Owó skul ọmọ ó lè ní kíyàwó máa ṣe lásìkò tó ń kọ́lé. Àti pàápàá ayé tó dòde sìn, bọ́kọ ṣe ń gbégbá níyàwó ń gbágbọ̀n, àjọ ń ṣe pọ̀ ni, àjọ ń fọwọ́ wẹwọ́ ni. Ṣé ilé tá a wá la ògùn sí, ilé tá a fi wàhálà kọ́ làwa nífẹ̀ẹ́ fi ọgbọ́n, ṣọgbọ́n tá a fi kọ́, ṣé ó yẹ kó ọgbọ́n tá a máa fi gbé bẹ̀, ṣé ó yẹ kó tó ọgbọ́n tá a fi kọ́? Ká ṣe sùúrù, ká máa ní ìpamọ́ra, ká máa wádìí ọ̀rọ̀ jinlẹ̀. Ìmíì á kàn gbọ́ pé ẹnìkan pe ìyàwó òun, wọ́n ti ń bá a sùn nìyẹn o, wọ́n ti ń bá a lájọṣepọ̀ nìyẹn o. Ó lè dédé máa hùwà kan tí ò dáa. Bóyá obìnrin náà bẹ́nìkan pe ọkọ ẹ̀, á máa wo fóònù. Ẹ tiẹ̀ yé jẹ́ ká wo fóònù ara, ohun tí fóònù ń dálẹ̀ níbi tọkọtaya kò ṣeé gbọ́. Ohun tí wàhálà fóònù, mo dẹ̀ ka níbì kan wọ́n ní nínú òfin wọ́n ní kò tọ̀nà kí obìnrin wo fóònù ọkọ tàbí kí ọkọ máa tú fóònù ìyàwó ẹ̀. A mọ̀ pé tó bá fetí gbọ́ pé lágbájá pé ó ń bá sọ̀rọ̀ ọ̀tọ̀ nìyẹn, ṣùgbọ́n pé ó dédé lọ mú fóònù ẹ̀ kò tọ̀nà o. Ewu tó wà ńbẹ̀ pọ̀ o. Bó ṣe ìyàwó náà ló ń wo tọkọ, ajá tó ń fẹsẹ̀ ralẹ̀ ni kí ló fẹ́ folówó ẹ̀ ṣe? Ẹ fi ọkọ lẹ̀, ẹ fi ìyàwó sílẹ̀ o. Ẹjọ́ bẹ́ẹ̀ bá ti jọ ń gbàdúrà, ẹ ti jọ mọ̀ pé Ọlọ́run ò fẹ́ ìrìn tí ò dáa. Ẹni bá wá mọ̀ọ́mọ̀ tó ń ṣe nínú yín, ṣé bó kù òun àtọlọ́run ẹ̀, ó kù òun àtẹlẹ́dàá ọkọ tàbí ìyàwó yẹn. Àṣegbé ò sí o, àṣepamọ́ ló wà, àṣepamọ́ ló wà. Ẹ jẹ́ ká ṣe sùúrù, ẹ jẹ́ ká na sùúrù sí i. Ohun gbogbo ló máa dé òpin. Ọlọ́run á ṣàánú fún wa, Ọlọ́run á bá wa lo ilé ayé wa, á jèrè àwọn ọmọ wa, ilé ò ní lé wa o. Èmi Mama Complete ló ń kí yín o. Chief Mrs. Betty Jádesọ́lá Adélọ́wọ̀, Lọ́ńdà rédíò àwọn akọni, lọ́dọ̀ CEO wa bàbá wa Òtòǹpòrò, bàbá Wìlẹ̀.